Àròjinlẹ̀ òwe Yorùbá. Ẹ kúlé lọ́sẹ̀ yìí, ẹ káàbọ̀ sí ètò yín àròjinlẹ̀ òwe Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé mẹ́ta là á tà, mẹ́ta là á rà, mẹ́ta sì ni ìgbà ẹ̀dá láyé tí a wá yìí. Lọ́sẹ̀ yìí mo kí wa kúlé kí má bàa di ewúrẹ́ jẹléjẹlé, bẹ́ẹ̀ sì ni kí má bàa di àgùntàn jẹmọ̀jẹmọ̀, kí má bàa wá di aláàmù tí ń rìn ní ẹ̀gbẹ́ ògiri. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, orúkọ mi náà kò yí padà. Èmi ni ọmọ yín arákùnrin yín Oyèwọ̀lú Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu nítorí ìmúra mi lọ́sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a wà ní pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì káàkiri àgbáláyé tí a mọ̀ sí ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi Olúwa wa. Nítorí àkókò wa ní ọ̀sẹ̀ yìí, òwe mẹ́ta náà ni mo mú wá fún wa. Òwe àkọ́kọ́ a máa wí pé ìjà báyìí ní kẹ́yìn èrèpá ajá. Bẹ́ẹ̀ ni, ìjà ní kẹ́yìn èrèpá ajá, òun lòwe àkọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì wí pé ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́, ọmọdé sọ̀bẹnù. Bí ọ̀bẹ ti ṣe ọṣẹ́ tó fẹ́ ṣe, òun lòwe ẹlẹ́ẹ̀kejì. Ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́, ọmọdé sọ̀bẹnù. Bí ọ̀bẹ ti ṣe ọṣẹ́ tó fẹ́ ṣe lára ọmọdé ló ṣe sọ̀bẹnù. Òwe ẹlẹ́ẹ̀kẹta wí pé bá a bá ta, tá a bá tọ̀, ìmọ̀ àǹdẹ̀rùn onídìí ni. Bẹ́ẹ̀ ni, tá a bá ta, tá ò bá tọ̀, ìǹdẹ̀rùn onídìí. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí rèé. Kó tó di pé wọ́n máa lọ lọ́sẹ̀ yìí, mo fẹ́ sáré rán wa létí òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà nílẹ̀ fún wa ní ọ̀sẹ̀ yìí. Òwe alákọ̀ọ́kọ́ wí pé ọ̀bẹ gé ọmọdé lọ́wọ́, ó sọ̀bẹnù. Bí ọ̀bẹ ti ṣe ọṣẹ́ tó fẹ́ ṣe, òun lòwe àkọ́kọ́. Èkejì wí pé bá a bá ta, tá ò tọ̀, yóò di ẹ̀rùn onídìí. Bẹ́ẹ̀ ni, yóò dẹ̀rùn onídìí. Ìkẹta wí pé ìjà ní kẹ́yìn èrèpá ajá. Bẹ́ẹ̀ ni, àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Mò ń lọ lọ́sẹ̀ yìí o, títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ máa gbé ní àlàáfíà. Ẹ má gbàgbé o láti tẹ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ tẹ̀ láti lè bá wa dọ́rẹ̀ẹ́ nílé iṣẹ́ ìránṣẹ́ Cfrodram ti ìtàkùn àgbáyé yìí. Ẹ rí i pé ẹ tẹ aago yìí, bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ ẹ́ ń sọ fún wa wípé ẹ ti fẹ́ràn wa pátápátá ni o. Ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ fi ń wò wá kò ní fọ́ láéláé láṣẹ Elédùà. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.